social media yìí ọlọ́run àwọn èèyàn the double standard of Nigerians ó máa ń ṣe kí ni ó máa ń bother mi the way Nigerians bó ṣe máa ń ronú ó máa ń bother mi. Yèyé Kudi risky ṣebí lọ́ọ̀yà lẹ pé bàbá yín ẹ̀yin náà fara yín ṣebí lọ́ọ̀yà nìyín ẹ wo bẹ́ẹ̀ ṣe mú ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó mẹ́wàá ń ṣẹlẹ̀ nílé ayé yìí wọ̀nyí o mẹ́wàá ń ṣẹlẹ̀ nílé ayé yìí ẹ wo bí Yèyé Kudi ṣe mú ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó nǹkan tó ṣẹlẹ̀ láàrin bàbá Ìjẹ̀ṣà àti Lumini gbogbo ayé ló mọ̀ àwọn méjèèjì they are adults bàbá Ìjẹ̀ṣà ti sáàbù sẹ́ńtẹ́ǹsì ẹ̀ that is just it ẹni sùúrù náà kò lè burú kó má kẹ́nìkan mọ́ ni o ó ti sáàbù sẹ́ńtẹ́ǹsì ẹ̀ accepted ó wà remorseful kò wà remorseful accepted Lumini ti gbogbo lọ́ba accepted that is by the way but why are you joining this with Omowumi's matter? Yèyé Kudi, we all saw the video. Nǹkan méjì ló sọ nù chat ẹ̀. Ó sọ fún wa pé ọmọ yẹn ó confess pé bàbá Ìjẹ̀ṣà bó ń sùn. Tó bá jẹ́ pé lórí confession ẹyọkan yẹn ni bàbá Ìjẹ̀ṣà ò ní lọ sẹ́wọ̀n. But video tí gbogbo wa rí la rí pé even àwọn jọ́ọ̀jì gan rí pé okay this is an evidence tí ilé ẹjọ́ fi lò kì í ṣe pé wọ́n sọ pé. Nínú fídíò tá a rí Ìjẹ̀ṣà it doesn't even seem like Ìjẹ̀ṣà ṣe ń ṣe ó ti ń ṣe dáadáa because he wasn't even worried that jẹ́ sáré jí nǹkan ṣe púpọ̀ anybody may come inside at any time. Ṣebí princess síyàn lọ ni ó tẹ̀lé wo kó lè dé at any time. Ó wà obvious pé ó ti ń ṣe dáadáa. Bó ṣe ń fọwọ́ pa ọmọ yẹn lára bó ṣe ń láìka ọmọ yẹn come on now that is foreplay. Ó ti ń ṣe dáadáa. This has nothing to do with Iyabo. Bí Iyabo ṣe react torí kò tí yé mi reaction Iyabo lẹ́yìn sọ pé òun ló rán Ìjẹ̀ṣà lọ sẹ́wọ̀n. No, she reacted because there are so many manipulations going on. Tó bá yẹ pé based on manipulation àìyàn dáadáa ni that was going on. So many powerful people that Ìjẹ̀ṣà know were calling ọ̀fẹ́ yọ. Yomi kọ́ ló jáde gbọ́kàn bọ́ ọmọ ṣeré ni if it was based on that Ìjẹ̀ṣà will be free but evidence ló jẹ́ kí Ìjẹ̀ṣà ṣẹ̀wọ̀n. A lot of people torí pé wọ́n ti mọ̀ kò lè ṣe bẹ́ẹ̀ everybody came out ìyá Rainbow and co bàbá ọlọ́fà àná. Now you are now timing it wípé torí pé Iyabo gbé Wùmí sórí nígbà tí justice for Mohbad that is why people attack her. Ìgbà wo ni Mohbad kú ìgbà wo ni tìjẹ̀ṣà ti ṣẹlẹ̀ tìjẹ̀ṣà ti ṣẹlẹ̀ for how many years ìgbà wo ni Mohbad kú ṣebí 3 years ago. It has no connection together. But torí pé most of you ẹ ti fẹ́ attack Iyabo tẹ́lẹ̀ so any other thing ẹ máa ibo ni ẹ ti rí evidence ṣe mọ̀ pé evidence lọ fi prosecute Ìjẹ̀ṣà àárín ibi tó ti ń làkà ojú gbogbo wa ò fọ́ tó tún parọ́ fún wa pé movie náà tọ̀hún pé kó lọ ṣe pé movie náà ṣe where is the camera? There were so many manipulations that wanted to happen so that Ìjẹ̀ṣà ò ní lọ sẹ́wọ̀n. Even ìgbà tó lọ sẹ́wọ̀n gan it doesn't feel like anything like it's a normal thing if he's given another chance ó máa tún ṣe. Ìbò máa sọ pé òun máa lọ òun máa dé Lumini máa bímọ fóun ni. In as much he deserves a second chance. People are not divided based on Mohbad's case. So bó ṣe ń rún méjèèjì mọ́ra yẹn ibẹ̀ ni ò ti yé mi. People are not divided because it's Mohbad's case. Genuinely, people just don't like Iyabo because people don't like women that are outspoken, that call a spade a spade. People just feel like, in fact, most women, just like you, they expect the case to die down. Just like you, Kudi bó ṣe ṣe lọ́ọ̀tọ̀. Even you yourself, you don't like justice. Because báwo ló ṣe máa rún case tó ti ṣẹlẹ̀ over 5 years ago, more case tó ṣe ṣẹlẹ̀ ní 3 years ago.
kí ni connection àárín méjèèjì? Kò dé risky. Kí ni connection àárín méjèèjì? Ó nítorí pé ṣó yẹ kí Iyabo fi. People are already divided nígbà tí Ìjẹ̀ṣà ti ṣẹlẹ̀ based on àwọn fans ẹ̀, based on àwọn tó mọ̀, àwọn tó ganu ayé, based on àwọn ọ̀rẹ́ àti colleagues ẹ̀ nínú industry. It's already divided. So má mú ọ̀rọ̀ Mohbad kó máa gbé wọ ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà. Now you now throw somebody in the middle, which is Queen Mother. That is where I don't understand. Ibi tí ò yé mi nìyẹn. Ó ní ṣe ni Iyabo pọn Wùmí sẹ́yìn tí ó jẹ́ kó ṣe DNA. Two people ló lè request DNA. I'm even confused that I have to tell you, a whole lawyer, who can request a DNA? The father and the mother of the child alone. Any other person cannot request a DNA. Wùmí is an adult. So Iyabo ò tẹ̀lé sọ fún pé go and do DNA. Ó nítorí pé Iyabo fi ṣe fíìmù. Wípé nǹkan tó bá ti lè jẹ́ kí Wùmí kó move on. Wípé kò ṣe anything, Wùmí ò ṣẹ̀wọ̀n. Give us an evidence. Bá a ṣe rí evidence Ìjẹ̀ṣà tó ń làkà. Give us an evidence níbi tán ti rí Wùmí tó pa Mohbad. Sorry, torí pé yọ̀gàn lọ sí law school doesn't mean pé ẹni yẹn lọ́pọlọ. The only thing that sentenced Mohbad was the evidence. Evidence nìkan ní ilé ẹjọ́ ní. Give us an evidence wípé Wùmí ló pa Mohbad, so ó yẹ kó ṣẹ̀wọ̀n. Ẹ fún wa ní evidence. Ó ní ṣebí Wùmí move on. Kí ni Wùmí ṣe tí ò ní fi move on? Kí ni Wùmí? Ṣé ẹ gbọ́nu ilé yẹn pẹ̀lú CTC tó ń káàkiri Èkúdí? Ṣé o gbọ́nu ilé yẹn tó sọ pé Wùmí, anybody àti driver àti àdúrà àti anybody 15 people tó wà ní tó sọ pé àwọn rí Mohbad, àwọn rí Wùmí tó pa Mohbad, bóyá wọ́n gún lọ́rùn ni o, bóyá ó ti ṣubú ni o. Ṣó gbọ́ anything? At least wọ́n tẹ̀ tún lè fi testimony àbí witness to convict Wùmí. Did you hear from anybody? Was there a video to prove it? Was there anything to say that Wùmí pa Mohbad tí ò bá ń ṣe pé ọ̀rọ̀kọ̀rọ̀ tó ń sọ lórí social media? Was there anything? But ó mú ọ̀rọ̀ Wùmí. And so if Wùmí can be acting movie and moving on, tí Iyabo ò lè sọ fún Wùmí pé kó lọ ṣe DNA torí pé Iyabo ló bí Wùmí. Àbí Iyabo ló bí Liam tó máa jẹ́ pé òun ló máa sọ fún Wùmí what to do. Wùmí has her own legal team now. Ọ̀rọ̀ yìí ti di ọ̀rọ̀ court. Legal team Wùmí ló máa ṣe kí ni ló máa dáhùn. It's just, ṣọmọ, hatred against Iyabo Ojo. Nǹkan tí mo rí ni gbogbo nǹkan tó ń sọ nìyẹn òye Èkúdí. It's just every opportunity ìwọ àti wèrè Èkó tẹ́ ẹ bá ti ní báyìí, you want to put Iyabo down. Ó ní ṣebí Wùmí move on. Kí ló wá ṣẹlẹ̀ tí Ìjẹ̀ṣà ò lè move on? Lọ́wọ́ wọ́n kí Ìjẹ̀ṣà má move on. Ṣèbó ti move on, ó ti bímọ. Tó wáyé pé Wùmí ti move on, ó ti fọ́kọ ń sìn, ẹ bá sọ pé kíní ọmọ yẹn ó ṣiṣẹ́, mọ̀ pé ẹ gbé lọ sí kóòtù. Ọmọ bébí ìtẹ́fẹ́ ṣe jẹ́ ni pẹ̀lú ẹ, kí ni bébí ń jẹ láti 3 years tí bàbá ẹ ti kú. Lóbi Wùmí dey take care of her. Wọ́n sọ fún mi pé wọ́n ń gba donation fún Wùmí ni. Ọmọ yẹn lọ ṣiṣẹ́ ni o. Múfì tó ṣe ṣègbó lọ ṣiṣẹ́ kó lè sanwó ilé, kó lè feed Liam, kó lè sanwó school Liam, kó tẹ̀lé tọ́jú ara ẹ̀. Màá gbọ́ mi tẹ́ sọ pé Wùmí má ti fọ́kọ. Wùmí má ti bímọ. Nǹkan tó ń pè move on ni. Èèyàn tó bọ́mọ sùn tí ò tí jáde lẹ́wọ̀n tó ti kí obìnrin mọ́lẹ̀ tó ti fún lóyún. Tó bá sọ pé ó yẹ kẹ́pọ̀n èèyàn gbérí, ṣé ẹpọ̀n bàbá Ìjẹ̀ṣà ló yẹ kó gbé? Ṣé ẹpọ̀n bàbá Ìjẹ̀ṣà ló yẹ kó gbérí? 3 years ago ni ọkọ Wùmí ti kú. Ṣé ara ò ní béèrè fún ni? Ṣé ẹ gbọ́ pé ọmọ yẹn wọ́n kà ń bí tó lọ tó yàn kan wọ́n rí pẹ̀lú lágbájá ló ń fẹ́ ń sìn. So what are you saying yìí Èkúdí? Ó máa ń dùn yàn bí tó bá yẹ kéèyàn ti bọ́ pọlọ téèyàn bá àgọ́ mẹ́. Where is the evidence? Lórí gbogbo nǹkan kígbe Wùmí Iyabo tó fi support pé ẹni tó àbá tí prosecute Wùmí kí lẹ fẹ́ fi prosecute Wùmí? Kí lẹ fẹ́ fi prosecute Wùmí?
ó yà ẹ sọ náà ẹ má máa sọ̀rọ̀ you are a lost student tó yẹ kó ti understand nǹkan tó fẹ́ wá sọ or you are just coming out to create torí Ìyábọ̀ ló mú sáà nínú gbogbo kìíní tó ń criticize ó lọ fi Wùmí ṣe fíìmù tí Wùmí lọ ṣe yẹn ṣèbí kó lè rí owó jẹun ni ṣé kò ní ṣiṣẹ́ ni for over 3 years tí Mohbad kìrìkú ṣe imagine pé kí lọmọdé yìí jẹ ẹ kàn ń kígbe DNA ni ṣé Yèyé Kudi sójú ẹ̀ fọ́ àbí tí ẹ̀ di nígbà tí bàbá Mohbad sọ pé òun ò ní jẹ́ kó ṣe DNA ọ̀tí tóun bá lọ ṣe fún ara òun mi ò mọ́lé ẹjọ́ tó máa accept irú nǹkan bẹ́ẹ̀ wọ́n ní àbí tí ẹ̀ tún di nígbà tí wọ́n sọ fún bàbá Mohbad wípé bàbá Mohbad o ẹ ṣe DNA Nàìjíríà tó lóun ò lè ṣe láyéláyé Nàìjíríà ó yẹ gbé lọ sílùú òyìnbó tí bàbá Mohbad sọ pé cancer center àwọn ò trust eléyìí tí ìjọba fẹ́ ṣe ṣèbú àti ẹ̀ ṣe tiẹ̀ náà DNA ò lè yàtọ̀ ó yẹ ẹ jẹ́ kí kóòtù kó ṣe DNA bàbá Mohbad ní lóun ò fẹ́ so how is the DNA Iyabo's problem or Wumi's problem Wumi dẹ̀ ti fún wọn ní kíní go ahead bóyá ẹ jẹ́ àṣẹ DNA bàbá Mohbad ló ń wálé ní tó ń wá lọ́la tó ń wálé ní tó ń wá lọ́la ṣe mọ́ how many years wọ́n ti wà lọ́rọ̀ DNA tí ò sí nǹkan kan tó tẹ́ bàbá Mohbad lọ́rùn o ò tún rí yẹn kà náà na Iyabo you want to drag iṣẹ́ ni Wumi lọ ṣe Liam tẹ́yìn kí gbẹgbẹ́ fẹ́ fi ṣe DNA kí ló ń jẹ for the past 3 years ṣé gbogbo yín care to know báwo ló ṣe ń feed ta ló ń bọ́ Wumi is a single mother now ta ló ń bọ́ ó ń ta àdìrẹ ó ń ṣe fíìmù kó lè ṣe kí ni meet ends meet kí lẹ rò pé Liam ń jẹ kí lẹ rò pé Wumi ń jẹ ta ló ń sanwó àwọn lọ́ọ̀yà bẹ́ẹ̀ ni for the past 3 years who is paying gbogbo alájọ mọ̀ pé Mohbad ò ní nǹkan kan tó bá tẹ̀ ní royalty tó gbójúlé gan ṣọ́ọ̀tì kó lẹ̀ ni ìjọsìn abẹ́ ṣe wáyé hatred ẹ ṣáà hate Iyabo torí pé Iyabo gbé Wùmí ó fi Wùmí move on torí ẹ̀ ni Ìjẹ̀ṣà náà ní right àti move on ṣé the same thing ni ṣé Wùmí fàdíyà ni is it the same thing ẹ máa lọ́pọlọ move on tí Wùmí gan tẹ̀ ń kígbe pọ́ move on iṣẹ́ ló máa ń ṣe ṣé kò ní ṣiṣẹ́ ni kí ló máa jẹ kò máa ṣe pé ó lọ dókò ó mà lọ ṣiṣẹ́ ni kó lè fi ìdá rẹ̀ kó lè fi ìdánmọ̀ ọlọ́run ọlọ́la máa gbà mí lórí social media yìí o ẹ wá nìyẹn ìgbà tí Mercy tó lọ fẹ́ Adekas ṣebí wọn sọ anything ṣebí second wife ni Mercy lọ dì ṣé Mercy ló máa kọ́kọ́ ṣe ìyàwó kejì Yèyé Kudi ṣé ìwọ ò gbọ́kọ́ tiẹ̀ lọ́wọ́ ìyàwó ẹ̀ ni kí ni ṣé ìwọ ò gbọ́kọ́ lọ́kọ ni Yèyé Kudi ṣé èèyàn tó wà nílé ẹ̀yẹ ṣọ́kọ àárọ̀ ẹ̀ nìyẹn ni ṣé kì í ṣọkọ lọ́kọ ni ṣé rí just let us understand one thing ni pé there is an agenda to always make Iyabo the kini the kini so that ṣe mọ̀ point wọn èèyàn tó bá gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ wọ́n máa rò pé òótọ́ ni Iyabo ló rán Jèṣà lọ sẹ́wọ̀n Iyabo wà nínú rúùmù pẹ̀lú Jèṣà nígbà tó yẹ kí Jèṣà lo ọpọlọ ẹ̀ tó lọ ń bọ́ ọmọ kékeré sùn tó lọ ń làkà ọmọ kékeré nígbà tó yẹ kó lo ọpọlọ ẹ̀ tó lọ ń assault ọmọ kékeré Iyabo wà ń bẹ̀ àbí nílé ẹjọ́ ẹ gbọ́ pé Iyabo ló jókòó tó ń ṣe olúwa mi o Iyabo òjò Iyabo ló wà ń bẹ̀ tá bá sọ pé òkè gbogbo nǹkan tó ń ṣe wọ́n pariwo lẹ́yìn ìyẹn ìgbà tó délé ẹjọ́ ṣebí adájọ́ wà ń bẹ̀ ṣe mọ́ how many years wọ́n fi ṣe kéèsì yẹn kó tó di pé wọ́n sentence ẹ̀ to 16 years kìíní time ní jail time that's about 4 years in normal real time. Ṣé Iyabo wà ń bẹ̀ òun ló sentence ẹ̀ àbí lọ́ọ̀yà Ìjẹ̀ṣà ò argue ṣèbí lọ́ọ̀yà yìí méjèèjì máa wà ń bẹ̀ this is Ìjẹ̀ṣà versus the state he should be able to prove himself that he is innocent pẹ̀lú gbogbo èèyàn tó mọ̀ àbí Iyabo ló lọ sentence ẹ̀ àbí ẹgbọ́n torí òun sọ pé gbogbo nǹkan tó sọ nínú ilé ó yàtọ̀ ní gbogbo nǹkan tó statement tí gbogbo èèyàn give nínú ilé àtẹ̀yàn tó wà ń ta àtẹ̀yàn tó sùn ta mọ́jú àtẹ̀yàn tó sùn nínú ilé sentence tí gbogbo wọn give did you hear one thing tó sọ pé Wùmí àwọn rí Wùmí ibi tó ti gún Mohbad
àwọn rí Wùmí ibi tó ti pa Mohbad, Wùmí ló pa Mohbad. Is there any sentence from everybody tó wà nílé like that? So any other thing apart from the testimony of the thing, people inside the house, 15 people, over 3 years ago, ẹ̀yin kọ́ lè kúkú ẹ̀ up ni. Ṣẹ́rí, this agenda will not agenda. Again, sọ fún yín sí. This agenda will not agenda. Bẹ́ẹ̀ bá ṣe ń gbé wá, àṣẹ máa dìbọn.